talk about olden days, the things we had, the games we play, when we catching fun every day. Nowadays, we too serious. We know they play like before. We need to find a day to do those things over again. Mo fẹ́ ṣe mo níní, ẹja ṣe police and thief o. Wetin happen to bojú, ọba ní ká dáwọ́jọ́ o, ọba ní ká fàágùn. Remember $1, $1, 20 naira dey make it dinner. Kí ló ṣe sisi pẹlẹbẹ bàbá dúdú, èkánná go wà àti ìbàlẹ̀ wà. bẹ́ẹ̀ ni ẹja rántí Orísun kárántì bí agbésẹ̀wá. Let's go back to the start. Ráwọn ọmọdé wo òde òní Teletubbies nẹkẹlẹ́dì àwọn ọmọ jù bẹ́ẹ̀ lọ. Ẹja fi kọ́ àwọn ọmọ wa kójúlówó làṣà Yorùbá, kì í ṣàṣà tá a fọwọ́ rọ́ sẹ́yìn rárá. Ẹja gbárùkù tàṣà wa, òyìnbó ń gbàṣà wọn lárugẹ. Ẹja gbé tiwa náà lárugẹ. Ẹja fi yé wọn pé àṣà Yorùbá ò ń ṣe ń tà ń fọwọ́ rọ́ sẹ́yìn rárá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kọ́ ọmọ níwà lórúkọ mi, aṣojú èdè àṣà àti ṣe Yorùbá lọ́jọ́kọ́jọ́. Èmi ò ní gbà kẹ́nikẹ́ni ó fọwọ́ rọ́ àṣà àwọn bàbá mi sẹ́yìn. Kọ́mọ níwà lórúkọ mi títí dìgbà kan náà. Mo fẹ́ ṣe mo níní, ẹja ṣe police and thief o. Wetin happen to bojú, ọba ní ká dáwọ́jọ́ o, ọba ní ká fàágùn. Remember $1, $1, 20 naira dey make it dinner. Kí ló ṣe sisi pẹlẹbẹ bàbá dúdú, èkánná go wà. Let's go back.